Africa Content TV. Mr. Sports, I don't be sorry, walking. I'm a tattoo me, I don't be sorry, your show. Ecuador, the Abisabia, Oluwashina Fela, Opayo Wala, Adisa, Opala Lunga, Ladisa, Adisa, the Kumo Walo. Incoming Neto 2023, Inshallah. Adisala Paro Longoma. Oti se koni baje o. Oti se koni baje o. Shano. Oti se koni baje o. Bella.
Àwọn tá a gbọ́
ipò kíní ipò kejì ẹjẹ́ àjẹbí ẹ̀yẹ láwọn tó bá gbà lọ́wọ́ kí màá di òjò bẹ̀rẹ̀. a máa fi ṣe àṣẹ àwọn aléṣẹ lẹ́nu ẹ̀fọ́ kọ̀ọ̀balẹ̀ ó dọ̀la ẹ̀rìn lọlé ẹ̀ bá lọ lẹ́sẹ̀ sẹ́pẹ̀ fún ẹ̀ bá lọ lẹ́sẹ̀ sẹ́pẹ̀ fún ni má ṣe pè àwọn ọlọ́run yìí ṣe pè ẹ̀ bá wọlé ṣùgbọ́n mo tí òbí dá ẹni lórí ìwé ó dọ̀la ẹ̀ tí ọ̀bá nílé kóòtù ẹ̀ wá ní kóòtù tó yọ̀bá dé o ẹ̀ gbọ́dọ̀ sálọ ẹ̀ gbọ́dọ̀ yá o pé kàdéyé káàdì fọ̀ọ̀sì wà ní wọ́n ti lójoojú mọ́ndé wọ́n lówó ọjọ́ méjì ní bọ̀dá sanwó tẹ̀tì ẹ̀ wọ́n sí ìsọ̀ lọ́nà ìsọ̀ ọjọ́ mọ́ndé sọ àlà wàá fọ́ lóde gbogbo tí wọ́n á fi dẹ́kọ̀ọ́. Ìtí wá sún mi nìyẹn o, mo fa pákéjì ni máa ṣe wá léṣe ní Nàìjíríà. Àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tá a ṣe ipò kíní ká àwọn ọ̀yẹ́ ẹ̀fẹ̀ kan ti débí. Àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù àti ìlú wọn, mo ti rí àkọ̀wé orí bàbá jọ ké lọ́dà mi ò jẹ́ lọ́wọ́ ìlú àìtì. Bàbá jọ ọ̀gá yọ̀ kiri mọ́ kí ní àti gbogbo òkùnkùn yòókù. Mi ò lọ́lọ́dí ẹnìkan kò ní bàjẹ́. Ẹ máa mọ̀ ṣe ẹ̀ nínú ẹ̀ nínú